àwọn tó bá sọ pé kó má delete video mi àwọn tó wá downfall ẹni iye máa sáré bí kípátá ìjábọ̀ nu sáré ni ó bú mi mo bú ẹni tún fighting gba station lọ ọkọ lọkọ tájọ máa bára wa ń bẹ̀. Imagine you and Iyabo are discussing about my marriage when you cannot even hold the water. Who the hell are you, Biola? Tani yala ye tani baba ku baba ìpọ́nrin máa popo yala ya. Mo ṣe mi ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa àti Iyabo kí ló ń ṣẹlẹ̀. Mo ṣì ń gbé show ẹ bọ̀. O lè mọ bó mo ṣe rí lára. Àbí ọmọ ògbóbò kọ àwọn káwọn ọmọ olórin. Ọmọ ògbóbò káwọn mọ́lé. Olórí burúkú wọn kodo. Ọmọ ìyá ń wọ́n bòdò. Mi bá fọlọ́kadà. Ìṣòro tèmi nìyẹn, problem tèmi nìyẹn. Bá fẹ́ ẹni tó ń rulẹ̀, ìṣòro tèmi nìyẹn. Princess does not belong to us. Princess belongs to comedian circle. Ijesha belongs to the theater circle. We owe Ijesha everything. Ṣó dá kó máa fọwọ́ tí òbò lórí márúwá. Ẹ ló fi kọ́kọ́rọ́ já òbò ọmọ ọdún méje. Ẹ ló la ọwọ́, ẹ ló ṣe, ẹ ló mọ̀. Fídíò tẹ́ gbé jáde, a rí yín bí tẹ́ ti ń direct, a rí èrò rẹpẹtẹ, a rí ọkùnrin méjì mẹ́ta, a rí ẹni tó lọ ọmọ arẹ́ ń tán fọmọ sí lọ́dọ̀. A rí yín bẹ́ ṣe ń direct movie. Kámẹ́rà lè dẹ̀ fi yà. Ẹ dẹ̀ tún yọ audio. Gbogbo ohun tẹ́ ẹ gbọ́ nípa Biola máa wáyé. Ibi tí wọ́n ti lọ gba spam ó máa wáyé. Ẹni tó bá Biola gbé ọmọ ó máa wáyé. Nítorí pé ó wá fẹ́ bẹ Iyabo. Ó wá bẹ̀ sí ní líkì secret Ijesha. It means your interview with Ijesha from onset is a setup. Even if you remove the video, màá dára nú mi fún ẹ. Màá dára nú mi fún ìyá ẹ. Màá dára nú mi fún ọmọ tó lọ rẹ́ǹtì. Ó wálé ayé, ó bímọ, ó nílé ọmọ, ó lọ́mọ, ó tún ráyé wá. Onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o. Olọ́kọ ẹ lọ ń bá sùn lẹ́yìn. Pé ọkọ ẹ ó ń bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ. Ṣé wọ́n ló lẹ́yìn? Wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì. Ó ti ṣiṣẹ́ olóṣó lọ. Ó wá jẹ́ nítorí oko pópù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Ńgbà tẹ́wú ti wù lóbò ẹ. Ṣé wọ́n ló yẹ kó má dúró sábẹ́ ọkùnrin? Tí Ìjẹ̀ṣà bá rèébù tó tọ́, ẹ jẹ́ kí ọmọ ẹgbẹ́ sin Ìjẹ̀ṣà díẹ̀ wọn gbére pẹ̀lú ṣàṣekára. Sórí last year yẹn kò kí ń ṣe right time láti hit ẹ hard. This is the right time for me to hit you harder. Last year January 2025, Biola Adebayo and Iyabo on a platform mentioned my name, attacked my family, attacked my children, attacked my late mother, while myself and Iyabo were in court as at last year January. While the case is still in court, both parties must never discuss about the case. Iyabo wanted me to come for Biola Adebayo last year January. Iyabo wanted me to destroy Biola Adebayo's platform. Iyabo wanted me then to destroy Biola Adebayo. But because mi ò kì í ṣe born destroyer. Now, for those of you saying Biola Adebayo ò ní delete video yẹn, amen. Ọlọ́run kò ní jẹ́ kó delete. Remember, since I've been granting interviews, have I ever mentioned anybody's name? Whenever they call me for an interview, I talked about myself, I promote myself, you know. I talked about me because it is me that people want to listen to, wants to know about me. But in likes of Iyabo, she go on podcast, she mention Lizzy Anjorin, Very Dark Man, Naira Marley, Sam Larry, Ijesha. So Iyabo rò pé òun nìkan. Number one, mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ wípé when it comes to pé ká sọ̀rọ̀, wọn ò bí pọ̀ rí ìyálàyà Bíọ́dún Adébáyọ̀ àti Iyabo dá. Tó máa ń sọ̀rọ̀ nípa energy, wọn ò bí ìyálàyà Biola Adebayo àti Iyabo wọn ò bí wọn dá. Tó bá ń sọ̀rọ̀ nípa ká gbé ọ̀rọ̀ kalẹ̀, tá bá ń sọ̀rọ̀ nípa ká túntò, èmi rí anybody tó bá wá fún mi bí ẹni tí èpè ti jà, bí ẹni tí ogun ti jà. For those of you saying Biola Adebayo ní delete video yẹn, and some of you saying me, I will be taking Biola to court. I don't take people to court. I don't go to station, I don't go to court. But when you go to court, wàá jẹ̀bi. When you go to station, wàá jẹ̀bi. Because I will never be the first to come for you. There is one thing about me, and you all need to understand. A kì í sọ fọ́mọdé pé kó má dẹ̀tẹ̀ tó bá ti lè dágbó gbé. Biola Adebayo ló kéré jù. Biola ò lè jẹ show márùn. And one thing about me is this. Wàá rò pé báyìí ni mo ń lọ. By the time tí bá máa dé sí yín lọ́rùn,
ẹ̀yin kọ́ máa tọrọ kú ni. Biola Adebayo, you have the audacity, the effort. You and Iyabo do now table my marriage. Biola, ó lè èmi ò ṣọmọ ó believe kó láṣìírí lọ́wọ́ Iyabo. Number 1 tó máa sọ pé èèyàn ní connection, èèyàn mọ̀yàn, èèyàn lówó, èèyàn wálé ayé wá ṣe nǹkan rere, èèyàn mọ̀rọ̀ sọ, èèyàn lọ́pọlọ, èèyàn gbọ́n, èèyàn establish. Iyabo ojú òtó èkánná Àríkẹ́ Adébáyọ̀ ní gbogbo ọ̀nà. Biola, ó mọ̀ pé Ọlọ́run fún mi ní nǹkan kan. Ọlọ́run fún mi ní nǹkan kan. Ó fún mi ní ọpọlọ, ó fún mi ní ìmọ̀, ó fún mi ní òye, ó wá fún mi ní àgbékalẹ̀. Ó máa rò pé bí mo ṣe ń lọ rèé, but by the time tí n bá máa dé sí ẹ, end career ẹ nìyẹn. Mo ní pé mo fún ẹ ní 11 o'clock. Ó bá wá delete ẹ lọ́la, àbọ̀túnla, ẹ pa òbóró mọ́, bọ́rọ̀ Lizzy ṣe rí nìyẹn. The question is, Biola Adebayo, inú interview tí Iyabo Ojo grant, inú ìtìjẹ̀ṣà grant, èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé ó yẹ kí rightful office kan gbé láyé? Because tó bá lọ listen sí video tí Iyabo Ojo ṣe, ó rí pé mi ti play video, mo kàn wá explain fáwọn èèyàn. The way tó ṣe subject ọmọ mi, mo ṣe máa subject ọmọ ẹyọ kan ṣoṣo tó gbọ́kànlé tó lọ rent. Ni mo ṣe máa subject ọmọ yẹn nìyẹn. And you know, Biola, when I want to start, I don't just do physical, I don't just do enu, I go spiritual. Now, I spoke to Ijesha. The reason why you've not seen me with Ijesha, mo ní bàbá Ijesha, bẹ́ẹ̀ ṣe jáde nínú prison yìí, ẹ kọ́kọ́ gbàgbé nǹkan kan tó ní ṣe pẹ̀lú film industry. Go and get your feet. Anything táwọn èèyàn bá donate fún yín, anything táwọn èèyàn bá fún yín bàbá Ijesha, go and use it to start up a new life. Do not dwell into this film industry. Film industry has become another thing entirely. I spoke to Baba Ijesha, but mo ń bá Baba Ijesha sọ̀rọ̀, ohun àwọn ọmọọṣẹ́ Iyabo Ojo ni mo ń gbọ́. Gbogbo àwọn ọmọ Iyabo Ojo pátápátá ló welcome Ijesha látẹ̀wọ̀n. Gbogbo àwọn irinṣẹ́ tí Iyabo Ojo ń lò pátápátá ló welcome Ijesha látẹ̀wọ̀n. Bí mo ṣe ń bá Ijesha sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn, gbogbo ọ̀rọ̀ tí mo bá Ijesha sọ, ẹ̀yìn etí Ijesha ló bọ́ sí. Nígbà tí mo rí wípé àwọn onítíátà ló yí Ijesha ká, you don't understand? Nígbà tí mo rí pé àwọn onítíátà ló yí Ijesha ká, ṣẹ́rí tí máa jagun mi, you all know me to be a traditionalist. Reason tí mo ṣe dá wà ní wípé sórí àwọn kinní tá máa ń gbé jáde tá máa ń lò yẹn, if your ways are not pure, ó lè backfire. If your ways are not pure, ó lè backfire. Kinní tá rí tẹ́ máa ń lò yẹn, sórí kinní tá máa ń lò yẹn, tó bá fẹ́ kinní yẹn down, tó bá fẹ́ kó ṣiṣẹ́, let your way be pure. Number 1, Ijesha does not have what it takes to survive. Ijesha is not brave enough. Ijesha cannot determine on his own. Ijesha is not. It is not about what Ijesha mole by 5 years. It is all about story. Ilé ayé yìí nígbà tá wà ní kékeré, àwa kan wà tó jẹ́ pé báwọn òbí wa ṣe ń sọ̀rọ̀ sí wa, la ṣe ní determination pa fẹ́ jẹyàn. Àwa kan wà àwọn òbí tá gbé bọ́n ṣe treat wa la fi determine pé a fẹ́ jẹyàn. Sórí ẹ̀dá tí ò bá ti ní self determination, mi ò lè bá rìn. Then ẹ̀dá tí ò bá lè dá ìjẹ ẹ̀jà, mi ò lè gbé kọ́rùn, torí mo níjà tèmi tí mo ń jà. So ó yẹ kí n rí Ijesha like 3 to 4, 5 times lájọ book appointment, but mo avoid bàbá Ijesha torí mo mọ̀ pé Iyabo Ojo ń bọ̀. Tó bá yẹ pé mo ti rí Ijesha ni, Ijesha ó máa sọ pé àtorí pé Lizzy ẹ rí pé mo ra distance ara mi from Ijesha, ó jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n rí Iyabo Ojo tán. Mo distance ara mi from Ijesha. Oh God. Mo distance ara mi from Ijesha.
tó bá yẹ pé bí Ìjẹ̀ṣà ṣe jáde kí Ìjẹ̀ṣà ní determination èmi ò expect kí Ìjẹ̀ṣà go back to the film industry. The reason tí Iyabo Ojo ṣe ń ṣe báyìí fún Ìjẹ̀ṣà ni pé kò fẹ́ kí àwọn èèyàn kan turn up fún Ìjẹ̀ṣà. Ẹ ṣe yẹn lé ní Biola àti Iyabo Ojo wọ́n jọ plan broadcast yẹn ni because Ìjẹ̀ṣà ti jáde ó ti fẹ́ máa rí àánú gbà. If you cannot give me video of where Ìjẹ̀ṣà grape the lady ó máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú ni ẹnu kàsí ni mo gbé dání torí pé oníbàárà ni so ó easy fún yín láti switch sẹ́yìn Iyabo Ojo. Irú èmi ò lè switch mi lè align pẹ̀lú Iyabo Ojo because nǹkan tí mo gbé dání tóbi gan. Orí kan ló máa ṣe tó ní ṣẹlòmíì mọ́, ọ̀rọ̀ kan ló máa sọ sẹ́lòmíì tó ní sọmọ́. Kò sí bó ṣe lè tó láyé, kò sí bó ṣe lè tóbi tó, o lè ṣe orí kan tó dẹ̀ máa ṣubú. But ẹ̀yin ò sí lókè, ẹ̀ sí láàrin, inú sàárè lẹ́yìn gbé. Ẹ̀yin lè máa sọ fún mi pé Ìjẹ̀ṣà grape. Ẹ̀yin lè máa sọ fún mi. Ẹ ló fi kọ́kọ́rọ́ já òbú ọmọ ọdún 7. Ẹ ló la ọwọ́, ẹ ló ṣe, ẹ ló mọ̀. Fídíò tẹ́ gbé jáde, a rí yín bí 13 direct, a rí èrò rẹpẹtẹ, a rí ọkùnrin 2 mẹ́ta, a rí ẹni tó lọ ọmọ, a rí ẹni tó fọmọ sí lọ́dọ̀. A rí yín bẹ́ ṣe ń direct movie. Kámẹ́rà lẹ dẹ̀ fi yà. Kámẹ́rà lẹ fi yà. Ẹ dẹ̀ tún yọ audio. Ṣé audio tẹ́ yọ? Ẹ̀yin tó yẹ pé ẹ ṣe fídíò, ẹ lè fi audio sí. Ẹ mú ijọ́ tèmi gbé ẹ̀rí wá fún yín tí mo yọ audio. Ó mọ̀ pé nǹkan tí mo gbé dání ó tóbi ni. Mo lè kéré lọ́jọ́ orí mi ìṣẹ́gbẹ́ ìyá láyà gbogbo yín. Ọmọ àgbàlẹ̀ èmi bá gbàjẹ́ èmi bá gbà mọ̀. You don't understand? Ọmọ àgbàlẹ̀ mi. N tí mo dẹ̀ gbé dání nínú ayé ó tóbi jọjọ́ orí mi lọ. Mi ò dẹ̀ ní bá yín rìn ìrìn tó máa fi sọnù lọ́wọ́ mi. Mi ò ní bá yín hùwà tó máa fi sọnù lọ́wọ́ mi. Mi ò ní bá yín lọ ṣaburú fún orí aláìṣẹ̀ tó máa wá sunkún. Biola àti Iyabo Ojo wọ́n jọ plan ni. They wanted Ìjẹ̀ṣà to beg. They wanted the whole world to go against Ìjẹ̀ṣà. Biola àti Iyabo Ojo jọ plan ni. So tí Biola àti Iyabo Ojo bá jọ plan ẹ, Biola ò ní sọ wípé imagine mo confide nínú ẹ as a presenter mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ara mi nítorí pé ó wá fẹ́ bẹ Iyabo ó wá bẹ̀ sí ní líkì secret Ìjẹ̀ṣà. It means your interview with Ìjẹ̀ṣà from onset is a setup. So tí ìwé mi bá sọ̀rọ̀ lálàkọ́kọ́ Biola ti kọ́kọ́ fi hàn wá wípé òun àti Iyabo Ojo jọ wà ní. Iyabo Ojo wanted to subject Baba Ìjẹ̀ṣà. Iyabo Ojo wanted Ìjẹ̀ṣà to go down the way èyí onífóònù àná. But Iyabo realized wípé people are standing up for Ìjẹ̀ṣà. Ó ṣe jẹ́ pé time tẹ́ release video Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà grant interview pẹ̀lú Biola ení. What I advise Ìjẹ̀ṣà is this: Ìjẹ̀ṣà gbogbo owó tán bá dá fún yín, go and get something. Mo ní Ìjẹ̀ṣà kó jẹ́ palm silpers, palm ẹ mọ bàtà tó ń ta ẹ. Mo ní Ìjẹ̀ṣà go and brand a palm in your name. Iyabo video to grant lọ́dọ̀ Biola a máa gbé wá, video tí Ìjẹ̀ṣà gbé wá a máa gbé wá. Biola ibi tó ti máa kàn ẹni wípé video mi tó wà lórí platform ẹ, of course we will do the needful. Apart from doing the needful, Biola nǹkan tó bá mú ẹ tó lè delete video Ìjẹ̀ṣà. So we will now bring the two interview. So tó bá jẹ́ wípé torí pé are ò gba bully ló ṣe sáré delete video Ìjẹ̀ṣà, kò kí n ṣe nítorí bully, kò kí n ṣe nítorí bully, kò kí n ṣe nítorí bully ni Biola ṣe delete video Ìjẹ̀ṣà. Biola wá execute iṣẹ́ tí Iyabo Ojo gbélé pé ó fẹ́ ṣe fíìmù, a gbọ́dọ̀ réyàn kankan mọ́, kò gbọ́dọ̀ ráàánú gbà. Then probably Ìjẹ̀ṣà is expecting a good news that may shake the whole world. I am telling you. Iyabo Ojo ti rí news yẹn, ó ti gbọ́ news yẹn. Àṣírí ni mo sọ fún yín, in the next few months gbogbo a máa gbọ́ news yẹn. The news is going to shake the whole world. The moment Iyabo Ojo saw that news, Iyabo Ojo repackaged the attack back. I'm telling you. Àwa ti rí gbogbo ẹ̀, ẹ̀yin kò tí mọ̀. Ó ti yé, àwa ti rí gbogbo ẹ̀yin ò tí mọ̀. So Iyabo Ojo wá gbé Biola
ibi tó ti máa kàn ẹ́ lélẹ̀ bẹ́ẹ̀ mi bá ṣe darí mi ni but even if you remove the video màá dára àánú mi fún ẹ màá dára àánú mi fún ìyá ẹ màá dára àánú mi fún ọmọ tó lọ rẹ́ǹtì màá dára àánú mi and nobody wàá lọ kóòtù wàá lọ station wàá lọ káàkiri audacity tó o ní tó fi subject mi sí bully comment section ẹ ó wà lọ́wọ́ mi comment section ẹ nígbà tó grant interview fún Iyabo your comment section is there and for you to have deleted Ijesha's video and retain Iyabo Ojo's video where Iyabo Ojo mentioned many names. Remember when Iyabo Ojo was talking there, she was talking about court and Iyabo Ojo said something. She said it's fight to finish. Apart from that, Iyabo Ojo discussed about my marriage. I will discuss about your marriage. But one thing about me ni wípé ọkùnrin lọ sókè nsìn ọkùnrin àkọ́kọ́ máa fi jẹ mọ́sà máa make sure pẹ́sẹ̀ ò balance ńlẹ̀ kó o lè bá mọ bó ṣe rí lára ọjọ́ tí ìwọ àti Iyabo Ojo wá discuss ọ̀rọ̀ marriage mi lórí platform ẹ̀ wàá lè mọ bó ṣe rí lára ebi ò ń pariwo day 5 láwà lẹ́ni dá padà a máa gbé wo àtọmọ tó ń gbé kiri tó pè lọ́mọ ẹ̀ mo lọ gbá research nípa ẹ̀ asatoru àná mo wá níbi tí mo ti lọ gbá research nípa ẹ̀ mo wá níbi tí mo ti lọ gbá ó ń ṣọmọ gidi ọ̀dàlẹ̀ ní ẹ̀ náà sórí àǹfààní kó o wà lábẹ́ ọkùnrin ló yọ sílẹ̀ fún ẹ o ò lè sí lábẹ́ ọkùnrin torí owó tí wà tí Iyabo Ojo jọ fẹ́ máa tọrọ àǹfààní sórí tó bá sọ pé celebrity tó bá ní obìnrin dàgbà tó bá wà lábẹ́ ọkùnrin tó tọkùnrin ṣe ó ní bó ṣe máa guide ẹ ó ní bó ṣe máa guide ẹ ọ̀ṣọ́ mọ̀ ibi tó ti lọ́rọ́ mọ́ tí Iyabo Ojo bá ti ní gbogbo evidence yẹn lọ́wọ́ ohun tí ò wá yé ẹni wípé inú rúnrún péré ni Iyabo Ojo inú rúnrún péré ni ṣé o lè fi inú rúnrún o lè fi wé ikú ojú lásán ló rò pé Iyabo ò sọ̀rọ̀ mọ́ ni ṣebí Iyabo Ojo ló ń pariwo mention my name lánàá kí ló wá mú Iyabo Ojo tí ó sọ̀rọ̀ mọ́ mo look gentle lójú àbí Biola Adebayo gbọ́mọgbọ́mọ of Nigeria mo look gentle àbí mo look simple mo look nice má jẹ́ kó mọ̀ pé o ní disrespect mi àbí family mi kó lọ sórí last year yẹn kò kí ń ṣe right time láti hit a hard this is the right time for me to hit you harder. It shows how weak you are and it shows that you work with Iyabo Ojo. If you, Biola, did not work with Iyabo Ojo, you have no right to be telling people, Ijesha came to me, she said she's going to call her Olawuyi, she's going to Ayefele. Biola, the reason why I'm coming for you, and it's going to be hard on you, is kò tún ṣe pé nítorí pé o bẹ̀bẹ̀, o sọ fún àwọn èèyàn gbogbo plan tí Ijesha ní behind the camera. That shows you are working with Iyabo Ojo, just lover. Ibi tó ti bí mi nínú yẹn. So if you can have the audacity to have explained to Nigerians the secret things Ijesha told you, I have every right to defend my children and my family. And because you discuss my marriage on your platform, I will be free to discuss your marriage on my platform too. You discuss about my children on your platform, I will be free to discuss about ọmọlọ́mọ tó lọ jí gbé. I will discuss about it. Mo kọ síbẹ̀ pé ṣé February 11 ó wọ important sí ẹ. Ikú kí ló pa yẹ ẹ ní February 11. Ikú kí ló pa màmá ẹ. Gbogbo ọmọ tó jáde lára màmá ẹ ibo náà wà. And ó fẹ́ bu àṣírí ọmọlọ́mọ tó lọ jí gbé. Ó fẹ́ bu àṣírí, but you are busy destroying other people's children on your platform. It's not going to work. It's not going to work. It's not going to work. Ṣé ìwọ tó lè sakuro lé ọkọ, ìwọ tó lè lé ọkọ dànù. Ó wá bí ẹ. Meanwhile, àtàtìgbà tí lè ti ẹ ń gbóná, tí marriage ẹ dàrú. Àtàgbà tí marriage ẹ dàrú, ó wá jókòó sórí social media. Wá máa ṣe báyìí. Ó wá ń listen sáwọn ìgbéyàwó ẹlòmíì tó ń túká. Ó wálé ayé, ó bímọ, ó nílé ọmọ.
o lọ́mọ òtúráyé wá ìwọ ló máa rẹ́ni tẹ́kùn ẹ̀fọ́ ìwọ ló máa rẹ́ni tí complete òbó ẹyọ Biola mi tí ìdè mú bọ̀ gbogbo àwọn information tó ń dà sí mi jẹ́ kàn dá tán onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o olọ́kọ ẹ lọ ń bá sùn lẹ́yìn ṣó yẹ kí ìwọ jà ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà pé ọkọ ẹ ó ń bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ ṣé wọ́n ló lẹ́yìn kọ́mọ́ ní ẹyin tẹ́dì ẹyin o ò bá wọn yin nínú ayé kọ́mọ́ ní ẹyin àparò ń yẹ́yin lékèlèkè ń yẹ́yin aláǹgbàgbọ́n ń yẹ́yin kọ́mọ́ ní ẹyin òróòrò o ò rí yín wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì ó ti ṣiṣẹ́ olóṣó lọ ó wá jẹ́ntù bí okó póòpù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ńgbà tewú ti wù lóbò ẹ̀ ṣé wọ́n ló yẹ kó má dúró sábẹ́ ọkùnrin ó ṣe tíátà ó rí ṣe ó tajà ó rí ta common broadcast ó tún wá jáde Ìjẹ̀ṣà told me he's going to Ayéfẹ́lẹ́ ayé wúwo ni n tó bá mú Ayéfẹ́lẹ́ tó bá dúró tán ìwọ ńkọ́ òṣìwúgbó jẹ́jẹ́ ni wàhálà máa jókòó iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn jẹ́jẹ́ ni wàhálà máa jókòó jẹ́jẹ́ gbogbo o ò nídìí àti ṣẹ́ o ò lè mọ bọ́mọ ṣe rí lára ìwọ tó lè yín ẹyin kọ́mọ́ ní ẹyin ìwọ tó nílé ọmọ ìwọ tó lọ́kọ o ò ládé lórí gbogbo ayé ń wálé ayé wọ́n ní kílẹ̀ ń lọ ṣán láwọn lọ lọ́kọ ò bá wọn lọ́kọ wọ́n láwọn lọ bímọ ò bá wọn bímọ jókòó sínú márúwá o tún yẹ ìdí ẹgbẹ́ ọ̀tún o tún so ṣó dáa kó máa fọwọ́ tí òbò lórí márúwá mo ṣe mí ti bẹ̀rẹ̀ pẹ̀lú wà tìyàbọ̀ kí ló ń ṣẹlẹ̀ mo sì ń gbé ṣó ẹ bọ̀ nǹkankan ni mo ètì nílé ayé mi tó o bá ní ràn yàn lọ́wọ́ má dákún ṣòro wọn lára àwọn orí burúkú táwọn onítíátà yìí máa ń ṣe nìyẹn. They will not help you during crisis. They will go and bring crisis for you. And when you want to open up for them to help you, you will realize they are recording you for downfall. You can apologize to Iyabo. You can delete the video. But exposing what Ijesha has discussed with you. Àwọn tó bá sọ pé kó má delete video mi, àwọn tó wá downfall lu ẹni. Ìyá ẹ máa sáré bí kí pátá ìjábọ̀ nu sáré ẹni. Ó bú mi mo bú ẹni tún fighting gbá station lọ ọkọ ọlọ́kọ̀ tàjọ máa bára wa ń bẹ̀. How can a woman, when we're talking about a woman, a girl child, ta ló fi rú àwọn wọ̀nyí tọrọ? Ìkan ògbẹ́ kan akókó tajà kún lákìrìbótó. Come on, let's be realistic. When your colleagues, this tó bá jẹ́ pé princess fasos Ìjẹ̀ṣà ni kí ló kàn wá tó bá jẹ́ wípé àwọn comedians fasos Ìjẹ̀ṣà ni àwọn onítìátà máa dúró tán ní sẹ́yìn Ìjẹ̀ṣà even kí Ìjẹ̀ṣà pààyàn óhó wa adẹ̀ óhó ẹ̀ senior colleague wa ni kó pa ènìyàn ni mo sọ fún yín so why tó ṣe ń ṣẹgbẹ́ he has used his talent to put smile on many faces. He has used his talent to bless this country. He has used his talent to do so many wonderful things. Princess does not belong to us. Princess belongs to comedian circle. Ijesha belongs to the theater circle. We owe Ijesha everything. Àbí ọmọ ògbóbò ká àwọn ọmọ olórin. Ọmọ ògbóbò ká wọn mọ́lé. Gbogbo ọmọ olórin tí a gbọ́rọ̀ wọn mọ́. Ọmọ kò fi òbò lọ ká wọn mọ́lé. Àwọn akẹ́kọ̀ọ́dé tó ń kọrin hip hop lọ́jọ́ kìíní àná tó ń pera wọn kórede ọmọ ẹ̀ olófòbò abuse gbogbo wọn mọ́lé ọkọ ọmọ ti Ìjẹ̀ṣà ó dókó lọ olórí burúkú wọn kódó ọmọ ìyá ń wọ́n bòdò. Where is the film industry? Where is the industry? Where is the future? You expect so much from the government and you are already not giving nothing to the society. You want the government to come and build fifth village. You want the government to come and be assisting you for health center. What have you done to the government to help the film industry when you cannot even root for your own person? Èyí olórí burúkú olóṣì olè. Ó mẹ́pọ̀n jù sẹ́nu. Come and listen to this. Imagine you and Iyabo Ojo are discussing about my marriage when you cannot even hold the water. Who the hell are you, Biola? Tani yala ye tani baba ku baba ìpọ́nlé máa popo yala ya. Right wo ló ní láti discuss about my marriage. Mi bá folokada ìṣòro tèmi nìyẹn, problem tèmi nìyẹn. Bá fẹ́ ẹni tó ń rulẹ̀ ìṣòro tèmi nìyẹn. Kò sí nǹkan tí mo lè fẹ́, that is my own personal problem. How does my personal problem concern you? Biola, I want to know. Báwo ni personal problem mi ìṣòro mi? Báwo ló dodo ẹ? Listen to yourself. Listen, wo ló kúkú ṣe.
Listen to yourself. Because Iyabo just wants to stop one person, we will now join you. You and who, Iyabo? One of my colleagues also came out to insinuate that I probably might have a hand in I did not insinuate. You said you went to Mohbad's house and you came out live under Gistlover. Magba. That's the reason why I'm in court with her today, and that's Lizzy and Anjorin. They have an interview. You are in court with me today. So who is now in court with you today? As of today, who is now in court with you? Your man finishing. Government ma akọ everybody ni last. Ohun ilé ike. Ṣé ń gbádùn ẹ? Ṣé ó yọ wọlé? Ẹ dẹ̀ ṣì máa gbádùn show yìí o. Ìwọ máa bá mi wá. Ìwọ tó sọ pé play where Biola ṣe kíní kan yẹn Grace Obe. Mo ń bọ̀ wá block lórí burúkú ìyá ẹ̀. Ìwọ ní sùúrù. Jẹ́ ń tán kíní, mo ń bọ̀. Mi tí ì ṣe show fún ẹ. Ọlọ́run Yasin. Ó dẹ̀ ṣì máa gbádùn Biola ó máa gbádùn mi o. Imminent discuss the marriage mi. Don't discuss the marriage mi lórí platform. Warriors, mo fà yín ẹ máa bá mi fún wọn jẹ. Èpè ní tọmọtọmọ wọn fún wọn jẹ. Ó dẹ̀ fẹ́ wá sọlé ayé dà wá lọ. Tí n bá dé section màmá ẹ̀, ikú tó pààyè ní last year, Lond 11, ibi láti máa yanjú ẹ̀. She said she apologized to people that have been offended. Are you being offended with the interview? What did Bible says about knowing the truth? Do you know that some of you castigating Ijesha, if he has not done what you are castigating him for, do you know the implication? Tole nini pani spiritually. No. Ṣé gbogbo ẹjọ́ tí Iyabo Ojo rọ̀ mọ́ Ijesha lẹ́sẹ̀, Ijesha will deserve kó sọ side of story títí ẹ̀. Tí Ijesha bá sọ side títí ẹ̀, kí Iyabo Ojo dẹ̀ gbé evidence wá láti nullify Ijesha. Don't forget that is what Iyabo Ojo did in my marriage. Wo graffiti ẹ̀ṣẹ̀ tí Iyabo Ojo ti ṣe individuals. And nobody asked for Iyabo Ojo's head. But ìwà tí Iyabo Ojo wù ní àná fasasi jẹ́ta. And for you, Biola, má gbé anybody wá fún interview mọ́. Má analyze gbogbo interview ẹ̀, má dẹ̀ má nullify ẹ̀. Má ever nílé ayé àti ìbá ní time. Tí ìbá ní time ẹ̀, ọwọ́ máa pa ẹ̀. Anybody tó bá gbé wá ṣe interview because ó ní credibility, ó ní integrity. Trying so hard, Biola, to ruin Ijesha's reputation for the past 5 years. Biola, on one condition, show me one person in film industry. Fún mi ní ọmọ kékeré kan tí Ijesha ti rape. Nígbà tí Iyabo Ojo máa, nígbà tí Ijesha máa sọ̀rọ̀, ó ní Iyabo fọmọ ẹ̀ tí òun. You should have stayed clear. Ó bá ti fi Ijesha, Iyabo àti princess sílẹ̀. Ó yẹ kó hard mọ́ ìṣòro tó wà lọ́rùn Ijesha. Biola, you see it as fame. But in the next 24 hours to 48 hours, by the time I will come back to analyze your show, Nigerians, Biola ò what any? Tẹ́ gbọ́dọ̀ máa wo show ẹ̀, àbí tẹ́ gbọ́dọ̀ máa wo program ẹ̀. Kò what ẹ̀. Tí Ijesha ló délé ni, àmẹ́ni tó kàn. You see, greatest mistake the film industry ṣe is to allow this ungrateful bunch of olosho in the film industry. And unfortunately, we don't have brave people in the film industry. You don't understand? This Biola has done worst to Ijesha. Like I said, it is between Ijesha and Princess. This war is between the comedians and the theater practitioners. It is all shade of wrongs to be between Ijesha, Princess,
Iyabo, Biola. It is wrong. It is very wrong. Ìjẹ̀ṣà ní ẹgbẹ́ nínú film industry. Tá bá fẹ́ kí Nàìjíríà yìí kó ní ìlọsíwájú. Ẹ gbọ́ mi. Tí Ìjẹ̀ṣà bá rape tó tọ́, ẹ jẹ́ kí ọmọ ẹgbẹ́ sin Ìjẹ̀ṣà díẹ̀ wọ́n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Mo fẹ́ kẹ́ di point tèmi mú. Mo fẹ́ kẹ́ di point tèmi mú. Ẹ jọ̀ọ́ ẹ di point mi mú. Tó bá pé tòótọ́ ni Ìjẹ̀ṣà, ká sọ pé Ìjẹ̀ṣà pààyàn, gbogbo ní tíátà ní gbogbo àgbáyé home and abroad ẹ̀tọ́ wọn dúró sí ẹ̀yìn Ìjẹ̀ṣà. Kò ń ṣe pé wọ́n fẹ́ gbèjà Ìjẹ̀ṣà torí Ìjẹ̀ṣà innocent. It's just to show solidarity. Solidarity ni Igbo fi ra gbogbo ilẹ̀ Yorùbá. Solidarity ni Hausa fi ra gbogbo ilẹ̀ Yorùbá. Tó bá lọ sí Mushin Surulere, Hausa ló ra property jù ńbẹ̀. Yorùbá tó ní property ní gbogbo bẹ̀ yẹn nísìn, they are just like 5%. Àwọn Hausa, they are like 95%. Solidarity. Tẹ́ bá débi tí àwọn ọmọlá ti ń ta gold ní Yaba, a lot of things are going on there, but they stick together. You want the government to help you, but you are not together. Ṣé Tinubu ló pa Ìjẹ̀ṣà? Ṣé Tinubu ló pa Mohbad? Ṣé Tinubu ló pa Ọmọ Naira Marley? You want to eat your cake and have it. How do we want this government to grow? How do we want this country to grow when you guys continue killing your own? Don't get me wrong. I'm not saying Ìjẹ̀ṣà is right or wrong. Don't get it wrong. But this war is between the theater practitioners against the comedians. And none of the comedians ló dúró fún Princess. Why are the comedians not standing for Princess? The reason best known to them. So why are the theater practitioners now standing against Ìjẹ̀ṣà? Because the Yoruba theater practitioners are full of Yorubas. The comedian, most of them, 80% of them are Igbos. And the Igbos, they are brilliant. They are smarter. They know the truth. Kò sí Igbo tó máa rí video tẹ́ ẹ gbé síta tí your voice tó máa wá bá yín pa Ìjẹ̀ṣà. So where are the comedians? Why are the comedians not supporting Princess? Why is iṣẹ́ onítíátà? It shows ṣe film láti fi dá anybody lẹ́kọ̀ọ́. Means ṣe film yẹn láti fi ṣe nǹkan rere. So do not expect anything from the government. Don't expect. What you don't give, you cannot have it.